A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ikọ̀ ológun láti iléeṣẹ́ ológun ti ṣe àrígbámú àwọn tí wọ́n kúndùn nínú ká máa kó ohun ìjà olóró fún ẹgbẹ́ adàlúrú tí wọ́n ń ṣiṣẹ́ láabi ní ẹkùn àríwá sí ìwọ̀ oòrùn bí wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú ògbólógbòó ajínigbé ní ìpínlẹ̀ Ògùn. Nínú àtẹ̀jáde òní láti iléeṣẹ́ ológun ni wọ́n ti sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró ni wọ́n rí gbà ní ọwọ́ wọn. Àtẹ̀jáde yìí ṣàlàyé wípé ikọ̀ ológun Operation Safe Haven ní ìlú Jos, ìpínlẹ̀ Plateau ya wọ ibi kọ́lọ́fín àwọn oníṣẹ́ láabi yìí ní ọjọ́ 21 oṣù keje ọdún 2024 bí wọ́n ti rí ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró bíi AK-47 rifle, AK-47 rifle magazine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú ìkọlù mìíràn lẹ́yìn tí wọ́n gùn lé ìtanilólobó tó ṣeé fọkàn tẹ̀ ni wọ́n fi rí Abubakar Shehu ẹni ọdún 25 mú ní agbègbè Ìjẹ̀bú-Òde ìpínlẹ̀ Ògùn. Ológun fi ẹ̀sùn kan Shehu wípé ó jẹ́ ọmọ ẹgbẹ́ ajínigbé tí wọ́n ṣekú pa Alhaji Mairuga Abubakar tí í ṣe alága ẹgbẹ́ Miyetti Allah Magbani ní ìjọba ìbílẹ̀ Orílópé, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìwádìí àkọ́kọ́ ṣe àfihàn wípé afurasí yìí ni ó darí ikọ̀ ológun lọ inú igbó Ọ̀kọ̀kà ní ìjọba ìbílẹ̀ Ìtẹ̀síwájú níbi tí wọ́n ti rí AK-47 rifles, ìbọn ìléwọ́, ìbọn magazine 8, kátríìjì 1 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ikọ̀ ní àwọn sì ń tẹ̀síwájú láti lépa àwọn ọmọ ẹgbẹ́ ajínigbé yòókù, ṣùgbọ́n ní ìpínlẹ̀ Kaduna, ikọ̀ ológun dènà de àwọn adàlúrú níbi tí wọ́n ti ṣekú pa adàlúrú kan ní Anguwa Boka ní ìjọba ìbílẹ̀ Faskari tí wọ́n sì rí ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró gbà pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Iléeṣẹ́ ológun ní gbogbo àṣeyọrí wọn yìí ṣe àpẹẹrẹ wípé àwọn ní àfojúsùn láti dáàbò bo orílẹ̀-èdè lọ́wọ́ àwọn ọ̀daràn àti adàlúrú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ilé epo Mobil tí ó wà ní ojúnà Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ìlú Ìkẹjà, ìpínlẹ̀ Èkó ni a gbọ́ wípé iná jó lónìí Ọjọ́bọ̀. Ìdúgbàmù ńlá wáyé nílé epo yìí láàrin aago 11 òwúrọ̀ ní wákàtí tí ojúná máa ń rọ́ kẹ̀kẹ̀ pẹ̀lú èrò tó fẹ́ ra epo bẹtiró. Ìròyìn jábọ̀ wípé àwọn ọkọ̀ bíi àjàgbé, ayọ́kẹ́lẹ́ àti ọkọ̀ akérò ni ó jóná nínú ilé epo. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni a gbọ́ wípé wọ́n fi ara pa pẹ̀lú, ṣùgbọ́n ẹ̀mí kankan ò sọnù títí di àsìkò ìkóròyìn yìí jọ. Àwọn òṣìṣẹ́ àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ti dé ibẹ̀ fún ìdóòlà ẹ̀mí pẹ̀lú àwọn agbófinró láti dènà ìtàpá sí òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Lónìí ni kọmíṣánná ọlọ́pàá agbègbè ilé ìjọba ìlú Àbújá Bennett Igwe pàṣẹ kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú ọkùnrin kan tí ó múra bí obìnrin crossdresser tí ẹnikẹ́ni kò tíì mọ orúkọ rẹ̀. Nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ Josephine Adé ni wọ́n ti sọ wípé àwọn gba ìpè pàjáwìrì lórí ikú obìnrin kan tí wọ́n bá òkú rẹ̀ lójúnà márosẹ̀ Katampe sí Mabushi ni wọ́n súré rán ikọ̀ ọlọ́pàá lọ ibi ìṣẹ̀lẹ̀. Nígbà tí wọ́n dé ibẹ̀ ni wọ́n rí wípé ọkùnrin ni ó kàn wọ aṣọ bí obìnrin ni, láìsí ọ̀nà láti ṣe ìdánimọ̀ orúkọ rẹ̀. Lójú ẹsẹ̀ ni wọ́n gbé dìgbàdìgbà re ilé ìwòsàn níbi tí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti di olóògbé. Adé ní ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ láti mọ ohun tí ó ṣe okùnfà ikú rẹ̀. Láìpẹ́, àwọn yóò fi àbájáde ìwádìí tó ará ìlú létí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin láti ìlà oòrùn Àtàkùmọ̀sà, ìwọ̀ oòrùn sí ìlà oòrùn Iléṣà, ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun constituency, Honourable Omirin Emmanuel Otusanya ti ṣàlàyé wípé sáà méjèèjì tí ìjọba ààrẹ àná Muhammadu Buhari lò jẹ́ ìfàkókòṣòfò fún orílẹ̀-èdè. Omirin sọ èyí níbi ìṣíde bọ́jà tí ó wáyé ní ìpínlẹ̀ Èkó níbi tí ó ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀. Ó ní ràbàràbà ìfàkókòṣòfò tí Buhari dá sílẹ̀ kò tíì tán nílẹ̀, kódà
bí Jésù Kristi bá sọ̀kalẹ̀ láti wá bá wa tún ṣe, ọmọ orílẹ̀-èdè ṣì máa rojọ́ náà ni. Nígbà tí ó ń ṣàlàyé bí wàhálà ọ̀hún ṣe pọ̀ tó, Òmìrìn ní àwọn kò tíì bẹ̀rẹ̀ sí í ṣe àmúlò ìṣúná fún ọdún 2024, bẹ́ẹ̀ títí oṣù tó ń bọ̀, ó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ ìpalẹ̀mọ́ fún ìṣúná ọdún 2025. Nígbà tí ó ń fèsì sí ọ̀rọ̀ ìyànjú Ààrẹ Bọ́lá Tinubu nígbà ìfẹ̀hónúhàn, Ọ̀nàrẹ́bù Òmìrìn ní èrò rere ni Ààrẹ Bọ́lá Tinubu ní fún ọmọ orílẹ̀-èdè, èyí sì dá òun lójú gbangba, ṣùgbọ́n àwọn nǹkan kan ló ń ṣe ìdíwọ́ fún ààrẹ, ẹni tí kò bá sí níbẹ̀ kò lè mọ bó ṣe ń lọ. Òmìrìn ní ọmọ ẹgbẹ́ PDP ni òun jẹ́, ṣùgbọ́n ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí kò ní nǹkan ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú, ọ̀rọ̀ orílẹ̀-èdè tó kan gbogbo wa ni. Ọ̀nàrẹ́bù wa rọ àwọn ọ̀dọ́ àti gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè kí wọ́n fún ààrẹ Tinubu ní ààyè láti jẹ́wọ́ ara rẹ̀. Ó ní ìdìbò mìíràn ń bọ̀, bí kò bá ṣe dáadáa ká fìbò yọ ọ́ nípò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Bí ayẹyẹ ọdún Ọ̀ṣun Òṣogbo ṣe ń bẹ̀rẹ̀ lọ́la pẹ̀lú ìpele omidan Arugbá, ó tó 100,000 àwọn arìnrìn-àjò ìgbafẹ́ tọ́rísítì tí wọ́n ń retí káàkiri àgbáyé níbi ayẹyẹ yìí. Òpópónà ìsàlẹ̀ Ọ̀ṣun tí wọ́n máa ń lò fún ayẹyẹ ti bẹ̀rẹ̀ ìrọ́kẹ̀kẹ̀. Bí àwọn olórin ṣe ń to irinṣẹ́ wọn lójúnà yìí, bákan náà ni àwọn alámòójútó ti ń gbálégbátà tí àwọn ọmọ ẹgbẹ́ Oòduà People's Congress (OPC) ti ń ṣe kẹ̀tíkẹ̀tí wọ ìlú Òṣogbo síwájú ayẹyẹ ọ̀la. Adarí ìròyìn fún ayẹyẹ Oyèdàmọ́lá Olúkànní ṣe àfihàn wípé gbogbo ètò ló ti tò, pàápàá jùlọ lórí ààbò fún àwọn àlejò láti ilẹ̀ òkèèrè àti àwọn tí kì í pa ayẹyẹ yìí jẹ. Ìròyìn jábọ̀ wípé oṣù tí ó kọjá ní ayẹyẹ yìí ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìpele àkọ́kọ́ tí í ṣe ọdún eégún ọba, ìwọ́pópó àti títan àtùpà olójú mẹ́rìndínlógún kí àṣekágbá rẹ̀ tó wá wáyé lọ́la. Arugbá ni yóò darí àwọn ìyá Ọ̀ṣun, lẹ́yìn náà Àtaọjà lọ sí ibi ayẹyẹ tí àwọn àlejò jókòó sí lẹ́yìn ètùtù létí odò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.